tí ó sì niqab lórí social media ọ̀rọ̀ ọmọbìnrin yẹn lọ́wọ́ nù ojú táwọn yẹn fi ń wo ọ̀rọ̀ rẹ̀ ojú yẹn kọ́ lè mi fi ń wò èmi ò gbà pé wọ́n rán ní ohun tí ń ṣe yẹn wọ́n rán ní ohun tí ń ṣe yẹn ni láti fi ba Islam ló kọjẹ́ a'malahumullahu bima yastahiqun àtàwọn tí wọ́n rán wọ́n bá jẹ́tọ̀ wọn Ọlọ́run ó ṣe fún wọn torí wípé èèyàn ń kojú ṣòro nílé ayé tá a wà àtẹni ó bojú àtẹni tí ó bojú òun ní ń kojú ṣòro ìbojú kọ́ sí ní sí ń kọ́ sí ṣòro fún yàn akọ̀wẹ́yà ní ẹ̀bá ti bojú ó ti gba sátífíkẹ́tì ṣòro ní rárá àìmọye billionaires nínú àwọn tó bojú nílẹ̀ wambi àti ilẹ̀ bòmí náà lẹ́gbẹ́ Ọlọ́run kẹ́ wọn tààrà wọ́n sì bojú tó bá yẹ pé ìbojú ní bá máa dínà kí èèyàn má lọ láláyé ni kò yẹ káwọn èèyàn ní ìbojú kọ́ bákan náà àwọn kan sọ pé bóyá torí pé wọ́n fẹ́ ṣe láyé wọ́n fẹ́ jẹ́ láyé kó lè bá jẹ́ ló ṣe yọ ìbòjú tí ń bẹ lójú ẹ̀ kí ló fẹ́ jẹ́ tí ìsìnkú Ọlọ́run ní ó jẹ́ ọjẹ́ tí yẹn lè jẹ́ nǹkan láyé láì Ọlọ́run ní ó jẹ́ èèyàn jẹ́ nǹkan yìí so Allahumma wáyé pé wọ́n fẹ́ jẹ́ ni kó fẹ́ máa ṣèrà àkáyékí so ló ṣe sẹ́rù nǹkan torí pé one kí ló call fún pé kọ́ wá sórí social media láti wá yọ niqab kí ló call fún kájẹ̀ pé ẹ̀gán bá ṣe ó fẹ́ yọ fún ara rẹ̀ kí ni ó yọ nígbà tó fẹ́ lò sọ wá lò social media ni why tó wá yọ lórí social media why ní tó fẹ́ ṣe ni pé bó ṣe ṣe yẹn ó fẹ́ káwọn èèyàn náà máa ṣe bẹ́ẹ̀ torí pé níjọ́ tí Ataturk nígbà tí wọ́n wó ìjọba Islam ìyẹn Ottoman Empire wọ́n wó ní Turkey níjọ́ yẹn lọ 1924 ẹni tó jẹ́ ẹni tí wọ́n gbé ìjọba lé lọ́wọ́ tó jẹ́ puppet àwọn West níjọ́ yẹn wọ́n pè ní Jamaluddin Ataturk nínú ohun tó ṣe nìyẹn ó wá sí public bí tó ti ń àdírẹ́sì gbogbo ọmọ ìlú rẹ̀ ó dẹ̀ yọ niqab lójú ìyàwó rẹ̀ báyìí ìtumọ̀ ẹni pé gbogbo ẹ̀yin èèyàn ẹ máa yọ dànù so ihun tó mọbìnrin wá ṣe náà wọ́n plan ẹ̀ ní pẹ̀lú àwọn kan Ọlọ́run ó sì tásìrí wọn bí idhnillahi ta'ala Ọlọ́run níbò wọn láṣìírí and láti yọ ní public tó yọ yẹn èrò rẹ̀ ni pé tó ń bá ti pariwo pé wàhálà kan ìṣòro kan náà ló fà ìnira lòun ní tó ń fi yọ kú ẹ̀fà tó bá wà nù nira náà tó ń náà sí lò bẹ́ẹ̀ àwọn ni wọ́n máa yọ so èrò wọn náà nìyẹn yuriduna yutfi'u nura Allahi bi afwahihim ìmọ́lẹ̀ ẹ̀sán Ọlọ́run báyìí náà ni wọ́n fẹ́ pa ìsìláàmù náà ni wọ́n fẹ́ dójú tí wọ́n fi ń ṣe ogun tó ń ṣe yẹn in fact ojú tì mí fárábìnrin kan òun náà máa sọ̀rọ̀ lórí social media báyìí ó wá ń pọ̀n lẹ́yìn obìnrin yẹn pé àwọn èèyàn mọ ohun tó rí àwọn èèyàn mọ ohun tó kí ló rí tẹ́lòmí ò rí tẹ́bá ní ẹlẹ́yà ń ta ọ̀rá àwa ní ẹlẹ́yà tí ń ta ọ̀rá nísẹ́yìn bí yìí tó ti kọ́lé tó ti ra mọ́tò ó ti lọ hajj ọ̀rá ní sí ń ta ọ̀rá ní ó6 ìyẹn ń tọ̀rá ẹ̀dàkùn kí láburú bẹ̀ ìyẹn ẹlẹ́yà ń ta fùfú ẹ̀dàkùn kí láburú bẹ̀ tọ́tàdí jẹun ni fùfú ní ń ta iṣẹ́ ọwọ́ rẹ̀ ní jẹ kí lè wọ́n bẹ̀ kí láburú ń bẹ̀ ẹ̀lẹ́ a lọ ìsọ ẹ̀gẹ́ ń lọ bẹ̀gẹ́ ẹ̀dàkùn ẹni tí ò bá lẹ́ni tí ó tọ́jú rẹ̀ bóyọ́kọ rẹ̀ ti kú bóyá kò lọ́kọ kò wá ṣe tí ó ṣe ju kọ́lọ̀ ọbẹ̀ ẹ̀gẹ́ lọ tí ó fi rówó tí ó fi jẹun ẹ̀dàkùn kí ló sọ di haram fún ìṣẹ̀lẹ̀ Islam kí ló sọ di ìwọ̀ fún láti ṣe bẹ́ẹ̀ àwọn obìnrin lè ṣe màláíkà àwọn ọkùnrin lè ṣe màláíkà Ọlọ́run Allah subhanahu wa ta'ala òun lọ́bọ̀ ọlọ́rọ̀
yóò fẹ́ lómi yóò dẹ́ lómi lọ́lá ọlọ́run sì yóò fún àrísìkí yóò fún fẹ́ lómi ìrànlọ́run bá fún ọlọ́run fàlẹ̀ yóò fi pín ma atahu Allah wọn bá wọn tàbá fún náà kọ máa gbìyànjú rẹ̀ tàbá wá róbìnrin kan bá látara pé kò gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu ọkọ fi já jùlẹ̀ àbí látara pé ọkọ rẹ̀ lọ sàbòsí pẹ̀lú rẹ̀ kò sí ìdí ó lè ṣẹlẹ̀ mẹ́ tàbí látara pé kò sọ́kọ láyé mọ́ dúró níbi ọ̀wá rọ́nà tí ó gbàjẹ́ tí ó gbà mú ìsẹ̀ tí ó fi máa wá tí ó sọ́ra rẹ̀ tí ó sọlé rẹ̀ di bambútù tí ó sọ́ra rẹ̀ di ajá àgboro kọ́ ma wá lọ sírò àwọn sẹ́bẹ̀ láti fi rí ohun tí ó jẹ tí ó mú nígbàkún kí ló sọ́dẹ̀ wọ̀ fún láti bẹ́ Nigeria of today gan call fún rubẹ́ economy sí lélẹ́ ni ẹwà ọmọ Nigeria bọ́ sí ń troop out tó ń jáde kó Nigeria iṣẹ́ àgbẹ̀ta lè ṣe Nigeria òun náà ń pè wọ́n sí ní Canada kan máa wá ṣe farm job wọ́n fi dọ́là wọ́n fi attract àwọn ọmọ Nigeria pé wọ́n máa fún wọn ní $5,000 lóṣù lórí farm job wọ́n máa lọ bá wọn ká apple wọ́n máa lọ bá wọn roko oko ẹrù tó ń kó alákọ̀ọ́kọ́ wọ́n ti fẹ́ kó wa wọlé kejì bọ̀ lọ́nà ọ̀nà ẹ̀kọ́rọ̀ ìwọ̀n arábìnrin yẹn ṣe so ọlọ́run mẹ́rọ rẹ̀ àtàwọn ọjọ́ pláàni tó ṣe yẹn torí sáájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ ti mọ̀ wípé ẹ máa doubt Islam obìnrin yẹn ẹ máa doubt Islam ẹ̀ nígbàtàwọn yẹn ń sọ̀rọ̀ rẹ̀ fún mi ibi ọmọ tẹ́lẹ̀ o wọ́n sọ̀rọ̀ rẹ̀ fún mi wọ́n ní pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti máa wí náà tẹ́lẹ̀ ọ̀rọ̀ tí obìnrin kan wá sábáì tí máa sọ ni wọ́n lóun náà máa sọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ asá náà wọ́n ni máa sọ ọ̀rọ̀ tá a gbọ́dọ̀ gbọ́ lẹ́nu ẹni tí ń lo scarf ká tó wá pé tí ń lo jilbab káwá tó pẹ́ tí ń lo niqab ẹmọ̀ ìpá èyí tí ń bẹnu niqab yìí ọba dá kọ́lọ̀ ń tàṣírí rẹ̀ pẹ̀lú pé ń fi niqab yẹn ìfi ń wù àbàjẹ́ pẹ̀lú tí ń sọ lẹ́nu èyí wá ṣe yìí náà Ọlọ́run tàṣírí ẹ̀ ni ó yẹ kí á rí àwọn obìnrin tí wọ́n jà fún ẹ̀tọ́ ọmọbìnrin irú ọmọbìnrin tí wọ́n gbé lọ court lórí ohun tí ń ṣe yẹn láti má ba Islam lójú jẹ́ lẹ́yìn ìgbà tó yọ nìkọ́ọ̀bù yẹn ó tún ti fi nìkọ́ọ̀bù ń ṣe nǹkan míì náà tún ti fi ń jó nìkọ́ọ̀bù tó lóun ti yọ ó tún ti fi jó again wọ́n á rí nìkọ́ọ̀bù sí ohun tó máa fi wà bàjẹ́ tó máa fi ṣe ohun tí ọ̀dà oríṣiríṣi comment àwọn yẹn wá comment arákùnrin kan nínú comment ó ń sọ olóhun obìnrin tí ẹ̀ ní olóhun àtọkọ wọn ń gbádùgbò kan lẹ́kọ̀ọ́ àdúgbò táwọn ń gbé yẹn àdúgbò tó yẹ pé kìí ṣe bí ìgboro bí àwọn àdúgbò tó yẹ pé wọ́n wà ní etí ìlú ni ó ní obìnrin kan àwọn wá lọ rajà lọ́dọ̀ obìnrin kan obìnrin àwọn ó ti dé wọ́n wá ń ta ló ń tọ̀ ẹlẹ́ àti ń lọ yẹn ni pé ọkùnrin tí máa wá ìbẹnu lé mbẹ́ bí ṣe máa wá ságbèrè pẹ̀lú ènìyàn ní gbogbo gbà òun gẹ́gẹ́ bí mùsùlùmí ẹni tí ń bóhun sọ̀rọ̀ yìí ṣe mùsùlùmí òun gẹ́gẹ́ bí mùsùlùmí arùn pàápẹ̀ pé ẹni tí wọ́n ń lò tán báyìí wọ́n wá ní tó ń wúrú wà báyìí tó kódà ọlọ́run tó láṣìírí òun sọ bẹ́ẹ̀ ó ní ọlọ́run padà wá tó ẹni láṣìírí wọ́n padà mú ma wọ́n padà mú wọn ni pé ọ̀kan nínú àwọn obìnrin ládùúgbò ní náà ní ń gbé jẹ́lìbáàbù yẹn ní gbé wọ̀ kìí sì ṣe mùsùlùmí christian tó ní ó ń wọ aṣọ yẹn láti lọ fi ṣèbàjẹ́ àwọn máa wá nẹ̀ka àbàjẹ́ sí àwọn tí ń wọ̀rọ̀ aṣọ ni irúfẹ́ bẹ́ẹ̀ náà ti ṣẹlẹ̀ nínú wa yìí tọ́lọ̀ ń tú ẹni náà láṣìírí ẹni náà ń jìyà ohun tó ṣe lọ́wọ́ báyìí ọlọ́run ìtúlẹ̀ ń bẹ́ẹ̀ tọ́lọ̀ wọ jẹ̀lbáàb pẹ̀lú nìkọ́ọ̀b tí fi ń jó àwọn sẹ́ráfún lùlù pàkẹ́tẹ̀pàkẹ́tẹ̀ wọn ni bọ̀ ń jọ tó máa sọdún ọdún ọ̀pẹ wọn ni wà lòdù lẹ́gbẹ̀ẹ́ tí wá ń jó lẹ́gbẹ̀ẹ́ express tó ń kọjá lọ́tún ń pẹ́ àwọn èèyàn máa rí bí àrẹ́lẹ́ àwọ̀ alẹ́lẹ́ gọ́ọ̀sì tí ìlú tí ń jó sọ́yẹ́kẹ́lẹ́ àwójó náà the first instance sọ́yẹ́kẹ́lẹ́ àwójó pẹ̀lú gbogbo tó wọ̀ yẹn àgbọ́yé kan ní ó sun débi kó tó lè bọ́ pé wọ́n gbogbo àárọ̀ òun wọn fẹ́ kẹ́nìkan rí ìwà àrò wọn agbóyẹ̀sìn ni
tó wá fi bá rí pé tó wá ń jó lẹ́sẹ̀ sí báyìí àwọn èèyàn ń sé mọ̀ ẹni tí ń ṣépè fún òwò ẹni ni Ọlọ́run ni obìnrin fún ara rẹ̀ òun ló padà wá tàṣí ara rẹ̀ pé òun lòun wọ aṣọ nílẹ̀kan tó ń lọ jò kéde sí mùsùlùmí. For God who made me ẹnìyàn ń bẹ ńlẹ̀ ara lọ́lọ́ báyìí nísìn ọlá accident tó ti fọ́ lójú tí ó ti lálàáfíà. Àì máa fi àmì Ọlọ́run ọba àì máa fi sí ẹ̀yẹ àì máa fi sàwẹ́wà irun tí ọmọ tí ó yọ Niqaab tó ṣe lójú yẹn àmì ẹ̀sìn lọ́fẹ́ fi sàwẹ́wà lọ́fẹ́ fi sí ẹ̀yẹ Ọlọ́run ó dojú sí láyé al-qiyāmah pẹ̀lú tí ń ṣe ni tí ó bá túbá lórí rẹ̀ ojú ó tì láyé ọba òkúkún lè mẹ́kọ̀ọ́ láyé yóò rówó yẹn owó yẹn ò ní ra ìdùnnú fún yóò tún wá jẹ ìyà lálkìyàmà ọ̀dà kó túbá wáyé pé mùsùlùmí bá rí torí pé ó lè má jẹ mùsùlùmí tí ó ṣe bẹ́ẹ̀ torí pé ọ̀jẹ́ ti súnmọ́ láyé àti rí Yẹ̀húdí tó kírun fáwọn mùsùlùmí for good 17 years ní ṣe mọ́ mú wọn Yẹ̀húdí tó ní rúgbọ̀n tí rúgbọ̀n rẹ̀ pọ̀ jù tèmi lọ tó kírun fáwọn mùsùlùmí for good 17 years ọ̀pọ̀lọpọ̀ àtàṣe ní gbóhùn ìṣe mùsùlùmí. Wọ́n máa wọn kan recently nísì ní Iran nígbà wọn mú so agent ní iṣẹ́ fáwọn kan imam mọ́sálásí sí ni kéèsì ṣe mùsùlùmí ó sì kéwú lọ́yẹ́ pé yọ́ sọ lárúbáwá lẹ́nu yọ́ sọ kéwú lẹ́nu láwọn pé àfáà ní àwọn èèyàn ní dáútẹ̀ ó fi jẹ́ pé káwọn kan sọ pé Allahu Akbar wọ́n fi wá wà bàjẹ́ lẹ́ni kò túmọ̀ sí pé bọ́yá wọ́n jẹ́ mùsùlùmí o torí pé àkọ́kọ́ professor of Islamic study nílẹ̀ Yorùbá wa ń bì àbá Arabic study náà ti ẹ̀ pé ní so Christian ní kése mùsùlùmí o ìdíjà àkọ́kọ́ professor bọ́yá Islamic or Arabic mi ìrántí mọ́ dáadáa so kése mùsùlùmí kí ló ní báyìí wá sọ lárúbáwá kí láàrin yán sọ wọ́n pé mùsùlùmí so látara bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan yẹn nítorí ọmọbìnrin yẹn ṣe ó lọ́wọ́ nú so wọ́n plan ẹ̀ ní wọ́n stage ẹ̀ báyẹn kó ṣe báyẹn ni àtòwọn àtàwọn tó wọ́n kọ́ kókó serú nǹkan yẹn amalahumullahu bima yastahiqun nítorí bá lẹ́tọ́ bá jẹ́tọ̀ wọn láyé yìí Ọlọ́run dákun bá wa ṣe fún wọn lákìyàmọ̀ náà bá wa ṣe fún wọn bá tún wọn láti rí Ọlọ́run la hawla wala quwwata illa billahi al-aliyyil azim.